níbi ó lọ oníkálukú máa pera wọn pé ohun tó gbèsè tó jẹ́ ní ilé ayé wá san báyìí. Yawmal hashr, ọjọ́ àkójọ, yawmal jaza, ọjọ́ ẹ̀san, yawmal liqa, ọjọ́ pàdé, tó ń ṣe pé ẹni àkọ́kọ́ tọ́lọ́run bá dá tí baba ńlá wa Ádámù yóò pàdé pẹ̀lú ọmọ ẹ̀ tó lólé ayé kẹ́yìn. Ọjọ́ ńlá ni ọjọ́ pàdé. Gbogbo àwọn baba ńlá bá wa, àwọn ìyá wa, ọjọ́ náà ni gbogbo yìí kí ni ó lápàdé. Gbogbo òjíṣẹ́ Ọlọ́run ọba, gbogbo ránṣẹ́ Ọlọ́run bá, ọjọ́ náà ni gbogbo pàdé. Ọjọ́ tá wá ń sọ yìí, ọjọ́ kan ni ìjọ Ànábì sallallahu alaihi wasallam sọ wá pé ẹni tó bá hùn kó máa wo ọjọ́ náà tó dàbí ipò ń wo bígbà tí wọ́n ń wo ìran báyìí, bígbà tí wọ́n ń wo tẹlifíṣàn báyìí, kó lọ ka àwọn súrà mẹ́ta kan. Súrà alákọ̀ọ́kọ́ òun náà ni Súratut Takwir. Wọ́n sọ pé iza shamsu kuwirat. Nígbà tí a bá ká ìmọ́lẹ̀ oòrùn, ọ̀rọ̀ pé eléyìí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ tí ó kẹ́yìn nílé ayé, tó máa jẹ́ the last day ilé ayé. Ọlọ́run ọba àlejò ọlọ́run pé nígbà tá bá ká ìmọ́lẹ̀ oòrùn, wa idhan nujumu nkadarat. Bẹ́ẹ̀ náà ni pé gbogbo àwọn ìràwọ̀ yóò máa jábọ̀ pẹ́pẹ́pẹ́ lọ́jọ́ yìí. Wa idhal jibalu suyirat. Gbogbo àwọn òkè ńláńlá wọ́n máa kù dànù bí èlùbọ́. Wa idhal ansharu uttilat. Àwọn ràkúnmí tó ti ní oyún oṣù mẹ́wàá sínú, àwọn tó ní wọ́n pa wọ́n tí wọ́n á sá lọ. Wọ́n pé lákòókò yẹn tí ràkúnmí bá ti lóyún oṣù mẹ́wàá kò ní pẹ́ bímọ, àwọn lábọ́wọ́ àmójútó yẹn ó pọ̀ gan, torí bí ìgbà tó fẹ́ bí owó ńlá kan fún wọn ni. Wọ́n ní ó jáde mọ́, wọ́n máa fún lóúnjẹ nínú ilé, tó wọ́n á wá bí kan nínú àgbàlá nínú ilé, wọ́n máa ti máa tọ́jú ẹ̀ńbẹ̀ wọn ní fílẹ̀ mọ́. Wọ́n pé ẹni tó ní ràkúnmí lọ́jọ́ táwọn yóò pàdé ràkúnmí ẹ̀ yóò sá lọ. Nígbà tí ọ̀nà bá gbàgbé tọ́kì ńlá yàn tó pẹ́ bùdé, kí o ti ẹ̀ béèrè owó lọ́wọ́ dírẹ́bà tí wọ́n pa ọgbẹ̀ tí wọ́n sá lọ. Wọ́n pe wa idhal wuhushu hushirat. Ní ọjọ́ tí ó yẹ pé gbogbo àwọn ẹran akọ abìjà, àwọn ẹranko ńláńlá wá fi inú gbólẹ̀, oníkálukú wọn máa péjọ papọ̀ pẹ̀lú àwọn ọmọ èdè ènìyàn nínú ìlú. Wa idhal jibalu wa idhal biharu sujjirat. Gbogbo àwọn òkun ńláńlá wọ́n máa fi ààyè wọn lẹ̀, wọ́n máa tú jáde kúrò láàyè wọn, odò òkun ní odò ọ̀sà ní gbogbo odò ńláńlá wọ́n máa fàyè wọn lẹ̀, wọ́n máa ya wọnú ìlú wá. Wa idhan nufuzu zuwijat. Gbogbo ẹ̀mí pátá yóò padà sára, gbogbo àwọn sàárè yóò là, ẹ̀mí ó máa padà sínú ara ẹni tó ní. Wa idhal maw'udatu su'ilat. Ọmọ tí lè bá ṣẹlẹ̀, ọmọ tí a bò mọ́lẹ̀ láàyè, ọkọ̀ ṣẹlẹ̀ ó máa ń ṣe ládọ̀ wọn lọ́wọ́ bá ti bímọ obìnrin látara àtìjú ìyẹpẹrẹ, ìbínú máa pè má bọ obìnrin tí ó lè jagun, obìnrin tí ó lè roko, ọkọ̀ ohun ìyẹpẹrẹ, ohun àbùkù, ohun ẹ̀tẹ́ ni wọ́n máa ń ka káwọn bí ọmọbìnrin, kí wọ́n bí ọmọbìnrin ló máa ń kà fún. Lọ́dí wá bí ọmọbìnrin báyìí wọ́n á lọ bò mọ́lẹ̀ láàyè. Ọkọ̀ ní ọ̀gbìn àlìkìyámọ̀ yìí, ọmọbìnrin tí wọ́n bò mọ́lẹ̀ láàyè yóò máa béèrè lọ́wọ́ ẹni tó bò mọ́lẹ̀ pé bí ayé dhanbin qutilat. Ilé ẹ̀ṣẹ̀ mi tí mo jẹ́ fún yín tẹ́bí pa mí, ẹ̀jẹ̀ wálé ayé, ẹ̀jẹ̀ ń ṣayé mi. Fàílẹ̀ sóòfù nushirat. Ní ọjọ́ tí ó gba àwọn òwe oníkálùkù tí ó máa fò káàkiri, àwọn òwe tọ́kọṣẹ́ wa sí yóò máa fò káàkiri nínú sánmà. Ọwẹ́ wa ilẹ̀ sánmà kushitat. Ní ọjọ́ tí ó yẹ pé kí ni Ọlọ́run ọba àlekè ọlá yóò ka sánmà náà, yóò ka gbogbo sánmà méjèèje, yóò ka pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀. Wa idhal jahimu su'irat. Ní ọjọ́ tí wọ́n kó iná jẹ̀yìn kóyá àsìkò tó ṣiṣẹ́ báyìí, wọ́n tún kò wọ́n kó ọwọ́ ilal jannati uzlifat. Ní ọjọ́ tí wọ́n tún àlìjẹ́nà ṣe dáadáa pé ó ti ń súnmọ́ bọ̀ táwọn ọmọ àlìjẹ́nà ó wọ́bẹ̀. Alimat nafsum ma ahdarat. Àwọn ọ̀sán pé lásìkò yìí, ọlọ́mọ àlejò pé lásìkò yìí, oníkálùkù wà máa ń rántí ohun tó gbélé ayé ṣe ló máa rántí. Àwọn ọ̀sán pé ẹ̀tú ka Suratul Infitar láti máa rántí àlìkìyámà, ẹ máa wo àlìkìyámà báyìí. Ọlọ́mọ àlejò pé idha as-sama'u fatarat. Ní ọjọ́ tí a bá ya sọ́mọ̀ pẹ́rẹpẹrẹ, ta yá dùgbà tí wọ́n ya aṣọ tó ti gbó. Wa idhal kawakibu intatharat. Lọ́jọ́ náà àwọn ìràwọ̀ náà ó máa jábọ́. Wa idhal biharu fujirat. Àwọn odò yóò máa kú láàyè wọn, wọ́n máa túná jáde. Wa idhal quburu bu'thirat. Gbogbo àwọn sàárè pátá yóò máa lanu, àwọn tó ń bẹ́ẹ̀ ó máa tú jáde. Alimat nafsum ma qaddamat wa akharat. Oníkálùkù yóò máa rántí tó ti ṣe kù káàtó àti tó ṣe dáa sí. Ọlọ́wọ́ pé yá ayyuhal insan máa gọ̀rọ̀ kàbí rabbikal karim. Wọ́n mẹ́dé ènìyàn kí ló ń tàn jẹ nípa Ọlọ́run bá dẹ́dà
ọba olóore ọ̀fẹ́ aládìpẹ̀lẹ̀ ẹ̀san anáwọ̀ pẹ̀lú kasuwatu lè ṣe kọ́kì náà mọ́tàlì kìyàmọ̀ dáadáa náà pé idha as-sama'u inshaqqat nígbà tí sánmà tó bá lanu tó ya wa adinat li rabbiha wa huqqat yóò gbọ́tọ̀ lọ́wọ́ ọba rẹ̀ ó sì lẹ́tọ̀ tó gbọ́ wa idha al-ardu muddat nígbà tí a bá fa ilẹ̀ tọ̀tọ̀ọ̀tọ̀ tá fàáyà ọ̀pẹ̀ wa alqat ma fiha wa takhallat ilé ó pọ̀ gbogbo tí ń bẹ nínú ẹ̀gbùn tó gbé mì yóò pọ̀ jáde wa takhallat inú ó sì pa sófo wa adinat li rabbiha wa huqqat yóò tẹ́tí gbọ́tọ̀ lọ́wọ́ ọba rẹ̀ ó sì lẹ́tọ̀ kó tẹ́tí gbọ́ tèmi Ọlọ́run ọba ya ayyuhal insan ọkọ̀ wọ̀mẹ̀dẹ́nìyàn innaka kadihun tí ń bọ̀ wọ́n bọ̀ wá bá mi ila rabbika kadhan famulaqi wọ́n mú ẹbọ̀ ní ìpadàbọ̀ kan jẹ́ pé ó dájú ṣáká tó ń bọ̀ wá pàdé mi Ọlọ́run ọba àlejò ọlá so àwọn súrà yìí súrà kan ní tánà sọ pé ó máa ń ya píkì ọjọ́ ìgbìyànjú àlìkìyàmọ̀ sí ọlọ́kan Ọlọ́run ọba àlejò ọlá gangan ó wá tún mú súrà kan gbòógì ó sọ ní súratul Qiyamah ní Qur'an àwọn tí nǹkan bá pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba àlejò ọlá sẹ́ Ọlọ́run bá lékè ọlá yóò máa sọ látọ̀tún sọ Ọlọ́run bá dídí sọ súrà kan gbòógì nínú Qur'an tó sọ ní súratul Qiyamah súrà tí ń sọ nípa ọjọ́ kẹyìn ọjọ́ gbéǹde Ọlọ́run pé la uqsimu bi yawmil qiyamah èmi Ọlọ́run ọba mo búra pẹ̀lú ọjọ́ ọ̀nàwó ọjọ́ dìde ọjọ́ Qiyamah tó ní kálukú owó náà wọ́ta dìde àwọn afọ́ àṣàlàyé pé ó mẹ́nu tafsir Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àlàyé Qur'an àwọn sọ pé ọjọ́ táàfi dúró yẹn táàfi náà ọgbọ́ táàfi dìde ní ọgbìn àlìkìyàmọ̀ yẹn 50,000 years ni 50,000 years táàfi dúró tó ní kálukú owó máa bó ogun nínú ìnira wọn kò ń kọjọ́ náà búra wala uqsimu bin nafsil lawwama òun tún búra pẹ̀lú ẹ̀mí tó máa ń pè rẹ̀ lákèésí ẹ̀mí tó máa ń ṣe wáàsí fún rẹ̀ ayahsabul insanu allan najma'a 'idhama kúṣọ́mọ̀ èdè ènìyàn ò pé mi Ọlọ́run bó ní kó gbogbo egungun òun padà sójú kan ni tọ́mọ̀ ìdé ni ọmọ pé òun ní èmi Ọlọ́run bó ní agbára tí kóhun padà lẹ́yìn ìgbà tó ti kí ní ojú gbogbo egun rẹ̀ ti jú gbogbo egun rẹ̀ ti dèlùbọ́ ọ̀pọ̀ ìbálà kọ́dìrí náà alẹ́ ànúnṣẹ́gbẹ̀ bàbá banana ó tí ó ewé orí bó ṣe ń ròyìn o ọlọ́pọ̀ èmi Ọlọ́run ọba lékè ọlá mo ní ìkápá láti kójọ kódà títí dé orí ìka báyìí orí ọmọ níka báyìí àwọn ọmọ obìnrin tọ́lọ́run bá tún wá fi dá ọkọ̀ ọmọ níka orí ọmọ níka àwọn onílàbá ìwà bọ́ọ̀bẹ̀ pé ìdílọ́wọ́ bá ti dá ọkọ̀ orí ọmọ níka ní pé orí ọmọ níka oníkálùkù wa àwọn ọmọ káwà yìí pé ó yàtọ̀ sí gbogbo tẹ́nìkan òjò tẹ́nìkan tí ó gbá ṣe pọ̀ tó ní ayé láti orí bàbá ńlá Adam títí kẹni tí ó lò lé ayé kẹ́yìn kò sẹ́ni tí orí ọmọ níkẹ̀ tó rí bákan náà fingerprint oníkálùkù ó yàtọ̀ síra wọn ló fi jẹ́ pé tẹ bá débi tó ti máa ń kọ àwọn bí formal letters ó ti ní àyè kan pé ìyẹn ó tàn print ni bẹ́ẹ̀ náà tí wọ́n fẹ́ ṣe kí ojú ọmọ travel lọ sí ibi àyàn lọ sí Saudi ni àbí lọ sí lumi ni ó ti ní àyè kan pé tàn print lẹ́ṣẹ̀ ẹ̀tẹ̀ka ni bẹ́ẹ̀ náà táwọn fẹ́ dìgbò àátẹ̀ka náà ni nítorí ìkẹ́nìkan ò papọ̀ mọ́tẹnìkan tó Ọlọ́run pé èmi Ọlọ́run ọba mú ní ìkápá láti kó oúnjẹ kódà títí débi ọmọ níka yín bal yuridul insana liyafjura amama Ọlọ́run pọ̀ ọmọ èdè ènìyàn yóò máa fọkànbalẹ̀ pé látara làákàyè tí mo fún látara pé ó rò pé òun gbọ́n yóò rò pé ní ọ̀gbọ́n dàlì kìyàmọ̀ òun lè fèsì ẹ̀mí Ọlọ́run ọba yasalu ayyana yawmal qiyamah yóò máa béèrè pé níjọ́ wo dàlì kìyàmọ̀ ọdẹ ń sọ yìí tí ó tó máa fọkànbalẹ̀ pé òun gbọ́n òun ó wà wíjáde fún rẹ̀ òun jọ̀gbọ́n dàlì kìyàmọ̀ Ọlọ́run pé bal yuridul yasalu ayyana yawmal qiyamah wáyé bẹ́ẹ̀ bọ́ kọlu bọ́sọ̀ ọlọ́pọ̀ ọjọ́ náà yóò ṣẹlẹ̀ nígbà tí ojú ó máa yí báyìí tójú ó máa yí tó yí ó máa kọ́ ojú tí ó ní kálùkù ó máa wò báyìí tó máa wò ràkùrọ̀kù wọ́n kọ́ sábà ní kọ́mọ̀ yóò ṣẹlẹ̀ ní ọjọ́ tí èmi Ọlọ́run ọba tí máa mú ìmọ́lẹ̀ ìràwọ̀ ìmọ́lẹ̀ òṣùpá tí máa mú kó ní sánmà ọdún aṣámsù wal qamar máa wá mú ìmọ́lẹ̀ òṣùpá yẹn máa lẹ̀ papọ̀ mọ́ tó òrùn Ọlọ́run ọba ó fi ọwọ́ ọ̀tún ẹ̀ bákan náà yóò fi kó ìmọ́lẹ̀ òrùn yóò pápọ̀ mọ́ tó ṣùpá ní wọn Ọlọ́run bá fi sí yóò dùn sí inú jahannama yóò tún fi jú wípé kí nínú jahannama ìwé kó tún lè gbóná sí ó tún lè gbóná mọ́ àwọn ọmọ náà sí ọ̀pẹ́ yaqulu al-insanu yawma idhin ayna al-mafar nígbà tó ní alìkìyàmọ̀ yìí ọmọ èdè ènìyàn yóò máa sá kíjokíjo yóò wá máa bèèrè pé ẹ dákun níbo ló tún kù táàtù sá lọ báyìí níbo láti rí fọkànbalẹ̀ báyìí níbo ni kò ní ti sí wàhálà báyìí níbo ló tún jàtà sá lọ Ọlọ́run pé kálá láwázọ Ọlọ́run kò síbi tẹ́ sálọ kò síbi tẹ́ nìkankan yóò sálọ ila rabbika yawma idhin lil mustaqar ọdún èmi Ọlọ́run bá nìkan ní fọkànbalẹ̀ wà lọ́jọ́ èní
ọ̀dọ̀ èmi Ọlọ́run bá nìkan ní ìfọ̀kànbalẹ̀ wà yìí náà báwo ní sẹ́yìn ọmọ ìdí ìdí máa kọ́dẹ̀mọ̀ àkọ́ Ọlọ́run pé àwa máa fún ọmọ ìdí ènìyàn níro nípa ohun tó ṣe kù díẹ̀ káàtó àti ohun tó ṣe dáa nípa ohun tó ti síwájú àti ohun tó fi sílẹ̀ lẹ́yìn bali insanu ala nafsi basira ọ̀pọ̀ tá bá ti wá ń ṣàlàyé fún ọmọ ìdí ènìyàn òun náà máa rántí yóò máa rántí pé lóòótọ́ èmi mo ṣe lóòótọ́ bí mo ṣe kù díẹ̀ káàtó sí ni Ọlọ́run pé wà á lọ́kọ́ ọmọ àríwọ̀ nígbà kódà yóò tún máa fẹ́ máa wá àwùjáre fún àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe láàtò hàbí bí lisanaka bí ta'jala bí Ọlọ́run á yí kò níbi ọlọ́rọ̀ ọjọ́ ìgbìlẹ̀ kìámọ̀ ó jẹ́ ọjọ́ ọ̀pọ̀ nípa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run pé ìwà ànábì tó bá ti ń kó ẹni Kùránì sallallahu alaihi wasallam má máa yá hán má máa yẹnu farabalẹ̀ ó máa tẹ́tí gbọ́lẹ́nu màlẹ́kà jùlọ ti ń kà fún ẹ má yanu mọ́ inna alayka jama'ahu wa qur'ana èmi Ọlọ́run ọba ní kójọ sí ẹlẹ́mì tí sì jẹ́ orí ìkà ọkọ̀ ìbẹ̀ ìdàkọ̀ náà fattabi' qur'ana tó bá ti wá ń kà má máa kà lásán mẹ́sẹ̀jì tí mò ń sọ pẹ̀lú Kùránì yẹn pẹ̀lú lágbára tó ń kà yẹn mẹ́sẹ̀jì tí mò ń sọ ń bẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tí mo fi tì sí abẹ́ Kùránì yẹn máa tẹ̀lé tó ń pàtó nígbà ohun tó pàtàkì jù níbi Kùránì tá ń kà òun náà ni mẹ́sẹ̀jì gangan iṣẹ́ ìránṣẹ́ gangan máa ṣe Ọlọ́run tọ́lọ́run bá ṣe kí ni ó tó fi láwọ́bá wádìí mọ́lẹ̀ ọkọ̀ súnmọ́ inna alayna bayana lẹ́yìn náà àwọn ni a ṣe àlàyé yékéyéké fún ànábì Muhammad sallallahu alaihi wasallam kálà bá tó hibbuna al-ajila Ọlọ́run pé èèyàn mọ̀ èdè ènìyàn ayé ló nítumọ̀ sí yín ayé lẹkúndùn ayé lẹgbájúmọ́ watadharuna al-akhirah ẹ̀pọ̀ alìkìyámọ̀tì ẹ̀kùnlá nípa alìkìyámọ̀ ẹ̀bìkítà pa alìkìyámọ̀ Ọlọ́run pé alìkìyámọ̀ tí wọ́n sọ yóò wujuhun yawma idhin nadira ojú àwọn ọkọ̀ mọ́lẹ̀ gbòó fún mọ́lẹ̀ ojú wọn mọ́lẹ̀ fún dùnú ila rabbiha nadira wọ́n máa wé ojú èmi Ọlọ́run báyìí ájọ máa wúra wọn báyìí Ọlọ́run kó kèmí àti ikú wọn ojú wọn yóò máa ìdìbà sí Ọlọ́run kó ojú àwọn ọkọ̀ ṣókùn yóò dúdú bírimù ẹ̀dùnà ayé fàálà bí ha fàákírọ̀ yóò mọ̀ pé hey ohun tí ó kàn lẹ́yìn ipò tí mo wà yìí nǹkan tó burú jáì fún mi ni yóò ti máa gbóòórùn ìyà tí ó jẹ yóò ti máa gbóòórùn ọ pé irúfẹ́ àwọn níbẹ̀ làwọn tí wọ́n padà gba ìwé wọn pẹ̀lú ọwọ́ òsì wọ́n pé kálílà ìdá abalọ́bọ̀ ti tàrọ́ọ̀kì ọlọ́wọ́ pé ẹ̀tẹ́ ti ẹgbọ́ o nígbà tí ẹ̀mí bá dé gbogbo tó bá dé gbogbo yín wàkílẹ̀ máa ń rọ̀ tí màlẹ́kà ti dẹ́gbà ẹwà máa pé wàkílẹ̀ máa ń rọ̀ ẹ dákun ẹ bá mi wá dókítà lọ akíní yìí ti le jù wàhálà ti dé ìnira ayé pọ̀ ẹ bá mi wọ́ ògùn lọ ẹ bá wọ́ ògùn lọ ẹ bá wá dókítà tó mọṣẹ́ dáadáa lọ látara pé kí ni ó ti mọ̀ pé wà gánà àná olùfẹ́wọ̀ ikú ti súnmọ́ ikú ti dé wọn dáfọ́tí sáàkù bí sáàkù náà kò yíò máa lọ ojúgun ẹsẹ̀ mọ́ra wọn látara nira kú yóò máa lọ ojúgun ẹsẹ̀ méjì mọ́ra wọn pé tẹ́ni tó bá fẹ́ tó kú díẹ̀ tẹ́mi fẹ́ bọ́ lára ẹ̀ tẹ́ bá ṣàkíyèsí ẹ̀ lára àwọn ṣe sí tẹ́ máa rí pé kí ni yóò máa lọ́ra yóò máa lẹ́sẹ̀ wọn lọ́wọ́ sọ ń bì wípé ìlàkọ̀ píkà yóò mọ ìdílé mọ́sá ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba lọ́mú ẹ̀mí ẹ̀bọ̀ ọ̀dọ̀ èmi lọ́mọ ló ń bọ̀ wọlé aṣọ dákọ̀ wọlé aṣọ ńlá Ọlọ́run pé tí ó wà nípò nira yìí máa gba ẹ̀mí àbí tí màláíkà gba ẹ̀mí ẹ̀ pẹ̀lú nira ń tọ̀hún yẹn ìdí tó fi máa lẹ́tọ̀ọ́ sí àtúbọ̀tán ọbú tí ó fi jẹ̀rora kú òun náà ní pé kí ni ọba aláṣọ dẹ́kọ̀ ọ̀la sọ́là òun ṣe sàárà ilé ayé kódà kò ń kírun ó ṣe sàárà kò ń kírun wà láàkí ń ká dẹ́bọ̀tọ̀ wọ́n là gbogbo ọ̀rọ̀ ní Ọlọ́run bá irọ́ ló máa ń pè é bá sọ̀rọ̀ ìgbé àlùkìyámọ̀ ń bẹ àlùjánnà ń bẹ iná ń bẹ yóò máa bí ilé rẹ̀ pé ṣé wọ́n ti lọ sálùkìyámọ̀ orí náà tó ti àlùjánnà irọ́ ní ìjábẹ̀ láì yóò máa kò nírọ́ Ọlọ́run pé ẹ wá gbọ́ o walakin kadhaba wa tawalla thumma dhahaba ila ahlihi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ni ó máa ṣe yanga ni ó máa gbéraga níwájú àwọn ará ilé ẹ̀ nílé ayé Ọlọ́run pé àwọlá alákàfà àwọlá Ọlọ́run pé ìnira kú tó mú ẹ̀yẹn náà ló dájú fún ẹ ìnira kú tó mú ẹ náà òun náà ìdí ló dá fún ayahsabu al-insanu an yutraka suda Ọlọ́run pé yọmọdé ènìyàn ṣé ń lérò pé èmi Ọlọ́run ọba máa kọ́ bí ilẹ̀ láyé lásán ni láì ní pé máa fa iná jẹ́kẹ́ ṣe kan àbí máa kọ̀ fún kẹ má ṣe nǹkan míì Ọlọ́run pé ṣe pé máa fi ilẹ̀ lásán tẹ́ kò máa jẹun ilé ayé lásán tẹ́ máa mú ilé ayé lásán Ọlọ́run pé alámìyẹ kù ní fọ́tẹ̀ mímọ́ ní yìí yóò náà ṣe ti gbàgbé pé àtọ̀ ní jẹ́ pé mo wá kó yín jọ èmi mo dá yín ní tí mo yẹ dá yín látara àtọ̀ yẹ kó kí ni o tó rùn tí ò ṣe é fẹnu sọ jẹ́ pé tó bá yíyàn lára bẹ́ka ìwọ ní tó yí lẹ́sẹ̀ yìí ó dàbí kó ògì ní ògì àbí kókó ló yí mi lẹ́sẹ̀ kò ní lè sọ pé kí ni àtọ̀ ni Ọlọ́run pé ibi nǹkan tí ò ṣe fẹnu sọ yẹn tó ń tìyàn lójú yẹn òun àti ibẹ̀ mo ti dá yín Ọlọ́run pé summa kana alaqatan fa'alaqa fasawwa
mo wá ṣe láti gbé omi lọ́gbọ́lọ́gbọ́ yẹn mo sọ yín di bá ṣe ẹran mo dá yín ní dídáyà kó dùn ún wò jẹ́ pé tẹ́lẹ̀ náà bá tún wúra yín báyìí ẹ tún dúpẹ́ fọlọ́ ọ̀pẹ wàjà alẹ́ minhu zawjayni dhakara wal unsa mo dá yín lákọlábo láti inú àtọ̀ yìí láti bí ẹ̀jẹ̀ kìkì yìí láti bí bá ṣe ẹran yìí àlèlálẹ́ka biqadirin ala an yuhyiya al-mawta ọlọ́run kò ṣe èmi tí mo dá yín láti gbóhun táwọn yìí ṣé mo ní kápá ṣé mo lágbára láti dá yín padà lẹ́yìn ìgbà tẹ́ bá ti kú tán kí n dá yín padà sípò alààyè ni so àwọn tó bá ti kà bẹ́ẹ̀ ànábì wa pé bala ashhad gba èmi jẹ́rìí o pé o ní kápá wọ ọlọ́run wa láti dá mi padà sípò alààyè àwọn àfọ́ sọ pé ìmá padà sípò alààyè yẹn ibẹ̀ gangan níṣẹ́ wà ibẹ̀ gangan lẹ̀rú wà ká ní walau kunna idha mitna turithna káńtà bá ti kú wọn á fi wálẹ̀ ni ká ní kú lè jẹ́ òpin gbogbo nǹkan ni táwọn kìrìsìtẹ́nì yìí máa ń sọ lakana al-mawtu rahata kulli hayy ikú ò bá jẹ́ sí fún gbogbo wa ikú ò bá jẹ́ fọkànbalẹ̀ fún gbogbo wa walakinna idha mitna bu'ithna ṣùgbọ́n o tá a bá ti kú gbogbo apáta ni wọ́n á gbé dìde wa yusalu ba'dahu an kulli shay'in wọ́n wá bí oníkálukú wa léèrè nípa gbogbo nǹkan tá a gbélé ayé ṣe láti máa sọ́nà ìgbìmọ̀ kí wọ́n pé hádà kìtàbì ìwọ ni ìwé mi yìí jẹ́ fún mi yìí la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha ìwé kan máa ní ìdíwọ́ pé kò sí nǹkan tó kéré ní nǹkan tí mo ṣe nílé ayé àbí nǹkan tó tóbi àbí ẹ̀kọ́ wà nínú ìwé wajadu ma amilu hadira yóò rí gbogbo ohun tó gbélé ayé ṣe níwájú ẹ̀ ní kété báyìí wala yadhlimu rabbuka ahada ọlọ́wọ́ pé èmi ọlọ́wọ́n ọba ìní ṣàbòsí fún ní kálukú tó wọlé òkèrè mọ́ tẹ́nìkan bá ti kú báwọn àníṣọ́ lọ sọ pé mọ̀mọ́ta faqad qamat qiyamatu ẹni tó wá rí pàdé kíámọ̀ tí ẹ ti bẹ̀rẹ̀ nu yóò bẹ̀rẹ̀ láti inú sàárè wọ́n á jí padà sílé ayé kódà ọjọ́ pé lásìkò tí wọ́n bá jí padà yẹn yóò máa gbọ́ ọ̀rọ̀ bàtà ẹsẹ̀ àwọn tó wá sí yóò máa dún pàpàpàpà lọ yóò máa gbọ́ ọ̀rọ̀ pé àwọn alẹ́gbẹ́ gbèjókòó wọ́n á bi léèrè àwọn béèrè ayatul barzakhu nìyẹn ìgbésí ayé ìfonúfojì láàrin ayé àtàlìkíyàmọ̀ nù bí táyé sàárè ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mẹ́ ó pọ̀ gẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n kò yíò wọn lábẹ́ sọ lẹ́nu èyí tó wá ní agbára jù òun náà ni ti ẹjọ́ ìgbìnà àlìkíyàmọ̀ yẹn tó lọ́wọ́ bó tutù wa gbé jáde síta ní ìgbìnà àlìkíyàmọ̀ níwájú ẹ̀ ní gbangba ọjọ́ ìgbìnà jẹ́ pé ọlọ́wọ́n bá lè kí ọlá ó jẹ́ kó yé wa pé oníkálukú wa á jáde hufatan uratan buhman á jáde lẹ́ni tí ó ní wọ bàtà ní òhò lẹ́ni tí ó dábẹ́ fún gbogbo irun ara wa pátá àti fáńdé ayé yóò padà sára gbogbo àdọ̀dọ̀ tí wọ́n ti lé kúrò lójú ara yóò padà síbẹ̀ gbogbo nǹkan náà ọwọ́ tẹsẹ̀ yóò padà síbẹ̀ ní òhò yanu ńlá wáṣẹ àwọn ọ̀dọ́ pé Ànábì sallallahu alaihi wasallam mo fi bàbá mi àti ìyá mi yá fi fún ẹ ṣé tó bá gbé wa dìde ní òhò ní ọ̀gbìn àlìkìyámà ṣáwọn ọkùnrin ò ní máa wo ìhòòhò obìnrin báyìí lọ́rọ̀ pé ohun tá à ń sọ yìí àlìkìyámọ̀ yìí ní ọjọ́ náà kò tí ẹni jẹ́kẹ́ni kankan rò lẹ́mìí ẹ̀ bó ti wọlé òkè mọ́ pé obìnrin ní bẹ̀lẹ́gbẹ̀ mi ọkùnrin ní bẹ̀lẹ́gbẹ̀ mi yóò lè débi pé ọ̀pọ̀ òun ọjọ́ náà yóò sún mọ́ àtàrí oníkálùkù pẹ́pẹ́ kí jẹ́ pé ọpọlọ máa sún yóò máa sọ kùtùkùtù yẹ pé ogún ọgbọ̀ wa fún 50,000 years láti dúró 50,000 years láti dúró síwájú Ọlọ́run bá àwọn tó wájú ńlá káyè nínú ọmọ èdè ènìyàn wọ́n bá kí báyìí náà láṣẹ wá máa bá lọ ní ká máa sá kíjokíjo káàkiri ẹ̀sìn kẹjá lọ bá ẹni tó ṣìgbò tó ṣe gbogbo wálẹ̀ tó ṣe wálẹ̀ bàbá ńlá wa ní Adam alayhi salam gbogbo wa bàbá ara sáré lọ bá bàbá ńlá wa ní kíjokíjo láwa ti ń dé lọ bàbá ńlá wa rẹ̀ dákun wọ́n bá wa bẹ̀bẹ̀ wọ́n bá wa ṣe pẹ̀lọ́dọ̀ Ọlọ́run bá lẹ́kẹ́ ọlá bàbá ńlá wa rẹ̀ pé inna rabbi yaghdabu al-yawm Ọlọ́run bá mi bínú lé ní o bọ́dùbẹ̀tẹ̀ ìbínú pẹ̀pẹ̀ láyé gbọ́wọ́ qabla wala ba'dahu ìbínú kan jẹ́ pé kò bí ṣáájú ẹni kò tún ní bímọ lẹ́yìn ẹni tó dákun tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wá bá gbà ẹ wò ó nọ́ọ̀sì ẹ fi nílẹ̀ tèmi tó mi lẹ́rù ẹ má dìkún mo ṣe nǹkan kan tí Ọlọ́run bá pa mí láì kí n má ṣe ó ní kí n má jèso mo jèso ojú ń tì mí kí n mọ tí màá ṣe lọ bọ́lọ̀ ẹ lọ bá Ànábì Nuh alayhi